Ẹ̀yin ọmọdé, ǹjẹ́ ẹ rántí ìjàpá wa kẹ́lẹ́kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni bàbá, a rántí kẹ́lẹ́kẹ́lẹ́. Ní ìgbà láéláé, ìjàpá kan ń bẹ, orúkọ rẹ̀ ń jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́. Kẹ́lẹ́kẹ́lẹ́ ya ọ̀lẹ púpọ̀, a máa sùn, a máa yan fanda láì ní ṣe iṣẹ́ kankan. Lọ́dún tá a wí yìí, àsìkò kórè oko ó tó, igi ìyeyè ó so lọ́pọ̀ yanturu. A rí ọ̀kẹ́rẹ́ ńlá kan torúkọ rẹ̀ ń jẹ́ òkòlò. Òkòlò dúró sídìí igi ìyeyè, ó ń fò fáyọ̀, inú rẹ̀ ń dùn láti rí bí igi ìyeyè ti so lọ́pọ̀ yanturu. Òkòlò bẹ́ sínú ìlú láti lọ kéde fún gbogbo àwọn ẹranko. Igi ìyeyè ti so. Òkòlò lọ sílé ìjàpá àti ilé àwọn ẹranko mìíràn láti lọ fún wọn ní ìró ìdùnnú. Bí òkòlò ṣe kúrò ní ilé ìjàpá, ìjàpá bẹ̀rẹ̀ sí ní ronú sí ọgbọ́n àrékérekè tí yóò fi jí gbogbo ìyeyè yìí tí yóò fi di tòun nìkan. Ìjàpá ń ronú sọ́tún, ó ń ronú sósì. Ẹ sì rántí pé kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rẹ́ wa ó ní ọgbọ́n àrékérekè. Kò pẹ́ kò jìnnà, àbá kan sọ sí inú ìjàpá. Bóyá tí n bá lọ sídìí igi ìyeyè, tí mo kó díẹ̀ pamọ́, tí mo kó fún yánníbo àti ìrèré, tán kó sínú apẹ̀rẹ̀ kékeré kan, tá a wá ń kó díẹ̀díẹ̀, wọn ò ní mọ̀gbà tá a fi kó tán. Èmi ìjàpá, mo ní ọgbọ́n nínú. Èmi gúdúgúdú abẹ̀yìn jákànjákàn. Èmi ọkùnrin mẹ́ta àti wọ́nà ní àfù. Kẹ́lẹ́kẹ́lẹ́ ń kira rẹ̀ ní 9, 10. Nídìí igi ìyeyè tó ti pọ́n, gbogbo àwọn ẹranko péjọ láti ṣe iṣẹ́ kárakára láti lè ká àwọn ìyeyè náà. Bí òkòlò ṣe ń bẹ́ látorí igi kí ìyeyè lè jábọ́, bẹ́ẹ̀ ni àmọ̀tẹ́kùn ń lo àdá, bẹ́ẹ̀ ni àwọn ẹranko mìíràn náà ń ṣiṣẹ́ tí agbára wọn ká. Bí àwọn ẹranko ṣe ń ṣiṣẹ́ kárakára, bẹ́ẹ̀ ni kẹ́lẹ́kẹ́lẹ́ ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá síbi igi ìyeyè. Wọn ò mọ̀ pé kẹ́lẹ́kẹ́lẹ́ ti dé ẹ̀gbẹ́ kọ̀rọ̀ ibì kan níbi táwọn ti ń ṣiṣẹ́. A rí kẹ́lẹ́kẹ́lẹ́, ìyàwó kẹ́lẹ́kẹ́lẹ́ tá a mọ̀ sí yánníbo, ọmọ rẹ̀ tí ń jẹ́ ìrèré àtàwọn ìjàpá mìíràn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ìyeyè sínú apẹ̀rẹ̀ kéékèèké tí wọ́n sì ń kó lọ sí ilé wọn. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, kábíyèsí ìlú gbéra láti lọ kí àwọn ẹranko kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe nídìí igi ìyeyè. Ìgbà tí kábíyèsí ò fi débẹ̀, kábíyèsí rí wípé gbogbo ìyeyè táwọn ẹranko gbìyànjú láti ká ó ti pòórá. Inú bí kábíyèsí, ó rí pé gbogbo iṣẹ́ àwọn ẹranko yìí ló ti já sófo. Ibo wá ni gbogbo àwọn ìyeyè yìí lè lọ? Àbí wọ́n pòórá bí iṣó ni? Kábíyèsí pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ rẹ̀ kí wọ́n lọ wá gbogbo ilé kọ̀ọ̀kan àti kọ̀rọ̀ yàrá gbogbo èèyàn nínú ìlú. Àwọn ẹ̀ṣọ́ ọba wọ́n bẹ́ síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní tú gbogbo kọ̀rọ̀ yàrá. Wọ́n ṣí abẹ́ abọ́, wọ́n ṣí abẹ́ ìsásùn, wọ́n ṣí abẹ́ ibùsùn pẹ̀lú. Abẹ́ ẹ̀gbọ́, nígbà tí wọ́n dé ilé ìjàpá, wọ́n bá ìyeyè lọ́pọ̀ yanturu tí ìjàpá ti kó sínú abọ́ ńlá kan. Èyí jẹ́ ìyàlẹ́nu fún àwọn ẹ̀ṣọ́ ọba wípé ẹ wá dúró ìyeyè tí ìjàpá nìkan tó kó pamọ́ sínú ilé rẹ̀. Ọba pàṣẹ wípé kí wọ́n gbé gbogbo ìyeyè náà bọ́ sí ìta gbangba. A rí kẹ́lẹ́kẹ́lẹ́ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ níbi tí wọ́n ti ń sun ẹkún kíkorò. Wọ́n sì ń bẹ kábíyèsí pé kí kábíyèsí foríjìn àwọn, pé àwọn ti hùwà burúkú. Ẹ dákẹ́ ẹnu yín! Ọba pàṣẹ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àṣẹ mi, ẹ fún ìyàwó ìjàpá àti ọmọ ìjàpá ní ìyeyè kọ̀ọ̀kan kébi má lọ pa wọ́n kú. Àmọ́ sórí ìwọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó fẹ́ jẹ iṣẹ́ gbogbo àwọn ẹranko tó kù,
mo pa láṣẹ kí wọ́n fi ìyà tó gbóná jẹ ọ́. Ẹ ju ìjàpá látorí àpáta kí ó lè kọ́ ẹ̀kọ́ fún ìwà burúkú rẹ̀. Àwọn ẹ̀ṣọ́ ọba wọ́n mú kẹ́lẹ́kẹ́lẹ́ lápá ìyàká, wọ́n gbé lọ sórí òkè Olúmọ èyí tó ga gàgàrà. Wọ́n ju ìjàpá láti òkè. Ìjàpá ń pariwo, ẹ gbà mí o, ẹ gbà mí o. Àti ìgbà yìí ni ẹ̀yìn ìjàpá ti rí gbágungbàgun. Ẹ̀yin ọmọdé, ẹ̀kọ́ tá a kọ́ nínú ìtàn yìí ni pé ká má máa ṣọ̀lẹ, ká sì má ní ojú kòkòrò kí iṣẹ́ tiwa kó tó wá jẹ. Ẹ̀kọ́ mìíràn wo lẹ̀yin tún kọ́ nínú ìtàn yìí? Ẹ fi wọ́n sí ìsàlẹ̀ fọ́nrán yìí ní abala àtẹ̀jíṣẹ́. Ẹ má gbàgbé láti tẹ ìlànà ìfẹ́ láti fi ìfẹ́ hàn sí fọ́nrán yìí. Ẹ sì má gbàgbé láti darapọ̀ mọ́ wa láti ara ìlànà pupa tí wọ́n ń pè ní subscribe button. Ẹ tún lè fi ìtàn yìí ránṣẹ́ sí àwọn olólùfẹ́ yín àti àwọn ọ̀rẹ́ yín kí àwọn náà lè kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú fọ́nrán yìí. Ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ tún ṣì ń bọ̀ lọ́nà. Ẹ ṣeun, ó dàbọ̀.